ní báyìí ẹ jẹ́ ká fi tìpátìkúùkù lọ sínú ìwé orin wa Santi Mukaila orí 29 ẹ gbé láti ẹsẹ̀ 6 million kẹ́ẹ̀ká débi tó máa wú wọn níkọ́. Irun já àfirun só. Irun já àfirun ilẹ̀kẹ̀ tó ń tòwú. Ilẹ̀kẹ̀ tó ń tòwú. Kí ló ní gbàlégbé? Kí ló ní gbàlégbé? Stop killing our people now. Stop killing our people now. Ẹ̀dúró tàlẹ́ àwọn olówọlé ìbọn rẹ̀ ẹ̀dúró bẹ̀ Jésù láwọn oríwo jìwó òkú ayáwọ̀ kì í gbó òkú àgbọ̀wọ̀ kì í kàn bẹ́ẹ̀ ni bọ́rú bá já mọ́bìnrin lọ́wọ́ iyì inú ẹ̀ á lọ ẹ̀dúró bẹ́ẹ̀ ti dúró yẹn ẹ̀dúró bẹ́ẹ̀ ọ̀dúdú ló ní kẹ́ ẹ má lè dún òkùsọ̀ ló ní kẹ́ ẹ má lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dúró bẹ́ẹ̀ ó yá ẹ jókòó lórúkọ Jésù ẹ jókòó Jésù ló sọ bẹ́ẹ̀ fún yín orí yín burú ajoko ọdara dáadáa tó ń kú ẹ alẹ wa bá alápàtàkété ni mí alápàtàkété tí ò gbà náà ṣe yọ abẹ́rẹ́ ajoko ẹ má nàwọ́ ẹ kọ́ bá wọ́ yín lẹ̀ ìtọ́jẹ̀lẹ̀ bá wó síbẹ̀ náà ló rà á sí ẹ má jà mí yàn òjálóró náà mú gínà òjálóró tọ̀ múlẹ̀ takẹsẹ̀ níṣẹ́ láwùjọ òun bẹ́ẹ̀ ni kórí ẹ lẹ́ welcome na ayé Yorùbá na don't hear Yorùbá that's good ẹ̀dà ẹ̀kún bọ̀ yẹn kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn kò sí kankan mọ́. Apostle we hear of this. Oya ẹ sá àpò wọn kí ló wà lápò wọn which one be this wey be gangan knife oya collect that knife put it inside their pocket sáàmù oògùn n lé ìjọ kò dáa oya ẹ̀kún gbẹ pọ́lẹ̀ how many of you 12. Jésù. But I'm seeing 6. Ẹ wọlé ẹ̀yin tó kù ẹ wọlé ẹ má jà mí níyàn òwú dúdú àtòwúfù kì í jara wọn níyàn ẹ wọlé síbí. Dáàbò ẹ̀yà ẹ máa gbé bọ́sílẹ̀ lọ́wọ́ wọn ẹ kó bọ̀ yẹn sẹ́gbẹ̀ talẹ́lẹ́ ẹ dá ìgálà ó yá ẹ kó ìbọn yẹn sẹ́gbẹ̀ báyìí ọ̀gá akọrin ẹ kó àwọn oògùn yẹn sẹ́gbẹ̀ kí ló mọ̀ ẹ tó ń gbọ̀n báyìí àwọn àánú gbẹgbẹgbẹ ẹ máa gbọ́ kẹ́ ẹ máa nígbàgbọ́ nínú Ọlọ́run ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run you do you know how to play any instrument in this church? What do you play? You know how to play gangan? That's good. Oya ọ̀gá akọrin ẹgbẹ́ gangan give am gangan oya àṣírí o tiẹ̀ gangan lu ọwọ́ ẹ̀dẹ̀ ó dúró ní you nǹkan can you play jazz? You play jazz oya are you who are you okay oya okay put this one for agogo put one for sekere adúgbò oya a gbọ́dọ̀ wò wọ́n ràn adúgbò bẹ́ẹ̀ ni ẹ máa ṣẹ́jú pẹ́wú bí ó wù bẹ́ẹ̀ yẹn yes ẹ̀yin Olúwa ní ògo ẹ jẹ́ ká bọ́ sí verse 2 orin hymn wa èyí tí ó kà báyìí pé ṣógun láyé ni ṣógun ni lè ayé má fi kìlú pọ̀ náà ẹ má fi kìlú pọ̀ ẹ fi dájọ́ sílẹ̀ náà ẹ fi dájọ́ sílẹ̀ ẹ sáàrọ̀ Ọlọ́run rí ẹ sáàrọ̀ rí ayé mi tèmi bá mi. ẹnu ròyìn ẹ̀pẹ̀lẹ̀ kù sí ilé ẹgbàdélẹ̀. ẹ jẹ́ ká sí orí ọ̀fẹ́ àwọn tí wọ́n kó bọ̀ wọn sílẹ̀ kí ni ká ṣe fún. tí fún wọn bá wo àwọn ènìyàn Ọlọ́run tọ́lọ́run lọ́wọ́ ìbọ̀wọ̀ lórí lọ́wọ́ wọn. Apostle we hear of this. ìjọba wà tá a náà wá ọdún ọba lù tẹ́lẹ̀ tí Ọlọ́run ò ti ṣe báyìí. ó ṣe èyí ti ṣẹ́ rẹ̀ bọ̀. bàbá ṣe láṣẹ pé ó ti ṣiṣẹ́ rẹ̀.
bàbá ṣe là ṣe pé.